èyí lohun tó ṣẹlẹ̀ láàrin Iyabo Ojo onítìátà àtàwọn Efcc. bí kì í bá ṣe pé ọmọbìnrin tí wọ́n ń pè ní Iyabo Ojo, ọ̀kan nínú àwọn gbajúmọ̀ òṣèré onítìátà nì jẹ́ ìlú mọ̀ọ́ká ni, kò sí kó má sùn lọ́gbà àwọn Efcc lọ́jọ́ 5 oṣù karùn-ún tá a wà yìí. ṣùgbọ́n ìgbà tí wọ́n pe ọmọbìnrin náà tó lọ sọ́dọ̀ wọn, ó dàbí pé ó ṣe ọmọlúàbí gidi pẹ̀lú àwọn agbófinró náà, pàápàá nígbà tí wọ́n ń sọ àwọn ohun tó ṣe tí kò dáa fún un. nídìí èyí, ọmọbìnrin onítìátà náà kò sùn lọ́dọ̀ wọn, bẹ́ẹ̀ ni wọn kò sì tì í mọ́lé. wọ́n bá a sọ̀rọ̀, wọ́n sì ní kó máa lọ, kó múra láti padà wá bá àwọn nígbàkigbà tí àwọn bá ti fẹ́ rí i. òun pàápàá fẹnu ara ẹ̀ sọ̀rọ̀, ó ròyìn báyìí pé mo ní ìrírí gidi nípa iṣẹ́ àti ọ̀nà tí àwọn Efcc wà ní Nàìjíríà fi ń ṣe iṣẹ́ wọn o. nígbà tí mi ò sí nílé tí mo wà ní UK ni wọ́n ránṣẹ́ sí mi pé àwọn fẹ́ rí mi ní ọ́fíìsì àwọn. bí mo sì ti darí dé ni mo yá sáré lọ sọ́dọ̀ wọn lọ́jọ́ 5 oṣù May tá a wà yìí. mo rí wọn ní ọ́fíìsì wọn, oríṣiríṣi ìbéèrè ni wọ́n sì bi mí. wọ́n béèrè lọ́wọ́ mi nípa iṣẹ́ tí mò ń ṣe, àwọn ilé iṣẹ́ tí mo dá sílẹ̀ àti àwọn okòwò gbogbo tó jẹ́ tèmi, pẹ̀lú iye tí mò ń rí níbi iṣẹ́ èmi náà. lẹ́yìn náà ni wọ́n fi fídíò kan hàn mí, fídíò ibi ìgbéyàwó ọmọ mi, níbi tí àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹlẹgbẹ́ mi nídìí iṣẹ́ yìí ti ń náwó náírà fún mi, tí wọ́n sì tún ná owó ilẹ̀ òkèèrè, dọ́là àtàwọn owó míì fún mi bákan náà. wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣé mo mọ̀ pé ohun tá à ń ṣe yẹn, ìyẹn èmi àtàwọn ọ̀rẹ́ mi àti àwọn tí wọ́n ń fi owó lẹ̀ mí lórí, wọ́n béèrè pé ṣé mo mọ̀ pé nǹkan náà lòdì sófin. mo ní mi ò mọ̀ o, pé mo kàn mọ̀ pé kí èèyàn máa ba owó náírà jẹ́ tàbí kó máa ṣe owó náírà níṣekúṣe nìkan ni kò bófin mu ni. wọ́n ní rárá o, pé èyí tí à ń ṣe yẹn náà kò bófin mu. láti máa náwó ilẹ̀ òkèèrè fi mọ́ òṣèré tàbí onínáwó lórí kì í ṣe ohun tí òfin Nàìjíríà fààyè gbà. mo sọ fún wọn pé mi ò mọ̀ bẹ́ẹ̀ rárá o. àwọn Efcc ṣàlàyé fún mi pé lílẹ̀ owó mọ́ èèyàn lórí àti lílẹ̀ owó mọ́ èèyàn ní gbogbo ara kì í ṣe ohun tó bá òfin ilẹ̀ Nàìjíríà mu rárá. ìbáà jẹ́ dọ́là o, ìbáà jẹ́ náírà o, tàbí owó ilẹ̀ òkèèrè míì. àwọn Efcc jẹ́ kí n mọ̀ pé kò bófin mu rárá láti máa lẹ owó mọ́ ẹnikẹ́ni lórí tàbí lára, irú owó yòówù kó jẹ́. pẹ̀lú gbogbo ohun tí èmi náà ti wá rí yìí, pẹ̀lú ọ̀rọ̀ tí a jọ sọ pẹ̀lú àwọn Efcc àti oríṣiríṣi ohun tí wọ́n fi hàn mí, mò ń fi àkókò yìí gba gbogbo ọmọ Nàìjíríà nímọ̀ràn àti àwọn olólùfẹ́ mi gbogbo pé nínáwó mọ́ni lórí tàbí lílẹ̀ owó mọ́ni lára, bóyá owó náírà tàbí owó ilẹ̀ míì, kò bófin Nàìjíríà mu o. kí gbogbo ọmọ Nàìjíríà tí kò bá fẹ́ ní wàhálà pẹ̀lú àwọn Efcc yá yẹra fún un. ọ̀rọ̀ náà kì í ṣe èyí tí ẹnikẹ́ni lè jàre ẹ̀ bó bá délé ẹjọ́, nítorí ohun tó wà nínú òfin tí wọ́n ti ṣe ni pé kò sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ lẹ owó náírà, dọ́là tàbí owó míì mọ́ ẹnikẹ́ni lórí tàbí lára, àgàgà níbi tí wọ́n bá ti ń ṣe òde àríyá. ó dájú pé kí Iyabo Ojo tó lè sọ irú àwọn ọ̀rọ̀ yìí jáde, ó ní ohun tí ojú òun pàápàá ti rí lọ́dọ̀ àwọn Efcc ni. ṣùgbọ́n ohun tó kó o yọ lè jẹ́ orúkọ rere tó ti ní lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ tàbí gbajúmọ̀ ńlá tó jẹ́, àti pé wọ́n mọ̀ pé ó lè ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fáwọn láti polongo òfin náà fún gbogbo ayé gbọ́ pé lílẹ̀ owó mọ́ni lórí lóde kì í ṣe ohun tó bá òfin ilẹ̀ wa mu. àwọn tí wọ́n mọ ìdí ọ̀rọ̀ yìí láwùjọ wa sọ pé àwọn ọmọ Nàìjíríà gbọ́n gan, ètekéte sì wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀. èèyàn kò lè ká wọn mọ́bì kan. wọn kò yàtọ̀ sí èkúté ajẹ lójú onílé tó jẹ́ bí olé níbí yóò tún bá ọ̀nà míì yọ ni. ọ̀pọ̀ òfin ló jẹ́ tíjọba bá ṣe, bí òfin náà bá ti ń balẹ̀ báyìí láwọn ọmọ Nàìjíríà yóò ti wá ọ̀nà tí wọ́n fi lè pa á. nígbà kan lórílẹ̀‐èdè yìí táwọn èèyàn bá dáná patí, àṣemọ́jú ni o. bí wọ́n bá ti bẹ̀rẹ̀ láti bí aago 6 nírọ̀lẹ́ tí wọ́n sì pa odidi títì kan rẹ́, wọn yóò fa patí náà mọ́jú títí di bí aago 8 àárọ̀ ọjọ́ kejì ni, pẹ̀lú eléré ńlá tó bá wá ṣeré fún wọn. nígbà náà kò sí ẹnìkan tí í ṣe patí lọ́sàn-án, láti alẹ́ mọ́jú ni. àmọ́ ní 1984, nígbà tí àwọn Muhammadu Buhari àti Babátúndé Ìdí-Àgbọ̀n ṣẹ̀ṣẹ̀ gbàjọba, wọ́n gbé ọkùnrin sọ́jà kan lọ sí ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí gómìnà wọn. Ọ̀làdìpọ̀ Díyà lórúkọ ẹ̀. nítorí ìwà burúkú bíi olè jíjà, bíi pípààyàn ká tó gba mọ́tò ẹ̀ tó máa ń ṣẹlẹ̀ lóru, tí ìròyìn sì máa ń jáde pé
patí lẹni náà ti ń bọ̀ tàbí pé patí ló lọ tí kò padà wá sílé mọ́. díyà fòfin de patí alẹ́, ó sì pàṣẹ pé tí ẹnikẹ́ni bá ti ṣe patí ẹ̀ di aago 6 nírọ̀lẹ́ kò sí àyè gbọ̀ngúdú kan mọ́, kí kálukú gba ilé ẹ̀ lọ ní àríyá pin. àmọ́ àwọn èèyàn dìde, àwọn olówó, àwọn ọlọ́lá àti àwọn olórin tí wọ́n ń fi kiri náà pawó. wọ́n bínú sí díyà, wọ́n sì bẹ̀rẹ̀ sí bá a jà pé ó dínà oúnjẹ mọ́ àwọn kan. ṣùgbọ́n kò sẹ́ni tó dá wọn lóhùn torí ìjọba ológun ni. kò ju oṣù 3 lọ tí gbogbo ayé fi rí dáadáa tó wà nínú òfin tí díyà ṣe, torí ìwà ọ̀daràn tó máa ń ṣẹlẹ̀ láàrin òru dínkù pátápátá ni. bí orí kan bá sunwọ̀n yóò ràn igba. èèyàn kò sì ní torí pé òun kò fẹ́ràn ẹnìkan kó ní oyin títọ̀ òun mú dání kò dùn. ìgbìmọ̀ àwọn gómìnà ìgbà náà lábẹ́ Túndé Ìdí-Àgbọn tí í ṣe igbákejì Buhari, wọ́n ṣèpàdé, wọ́n sì sọ kínní náà di òfin yíkáyíká gbogbo Nàìjíríà pé kò sí patí alẹ́ mọ́. ọ̀rọ̀ náà sì di ariwo kárí ìgboro. ṣùgbọ́n kí ni àwọn Ìdí-Àgbọn lọ sí ni àwọn ọmọ Nàìjíríà tún gbẹ̀yìn wọlé láyé Ibrahim Babangida. ni wọ́n bá ní èèyàn lè ṣe patí dòru, àmọ́ kó má ṣe é níta gbangba, kó máa ṣe nínú ọgbà ilé ẹ̀ tàbí kó lọ rẹ́ǹtì họ́ọ̀lù ńlá. ohun tó fà á tó jẹ́ nínú họ́ọ̀lù, ìyẹn gbọ̀ngàn ńlá, làwọn èèyàn ti ń sábà ṣe patí wọn títí dòní nìyẹn. àwọn èèyàn tí wọ́n bá sì ní ọgbà ńlá, tí wọ́n bá ti géètì ilé wọn pa, wọn yóò máa ṣe patí wọn lọ ni. nígbà náà wọ́n ṣòfin pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ pa títì ìjọba rẹ́. kó ní òun búlọ́ọ̀kù ọ̀nà tàbí òun pa títì láró, èèwọ̀ ni. béèyàn bá ṣe bẹ́ẹ̀ yóò ṣẹ̀wọ̀n tàbí kó san fáìnì rẹpẹtẹ. àmọ́ nígbà táwọn olóṣèlú dé, wọ́n yí kinní náà padà. bí wọ́n ti yí padà sí ni pé àwọn ìjọba ìbílẹ̀ ni wọ́n láṣẹ lórí títì gbogbo. ẹni tó bá sì fẹ́ pa títì rẹ́ fún patí tàbí tó fẹ́ ṣe patí lóru yóò lọ sọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ yìí, yóò san owó kan sápò ìjọba, wọn yóò sì fún un níwèé àṣẹ pé kó pa títì náà láró tàbí kó pa á rẹ́. nígbà tó yá pàápàá àwọn onípatí kì í gba ìwé. wọ́n ti mọ̀ pé nígbà tí patí bá bẹ̀rẹ̀ tí àwọn pa títì láró, tí àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ tàbí ọlọ́pàá àdúgbò bá dé, èyí tó ṣeé ṣe kó jẹ́ DPO fúnra ẹ̀ ni yóò ṣáájú wọn. gbogbo wọn ni wọn yóò jókòó sí patí tí wọn yóò sì bẹ̀rẹ̀ sí gba owó, tí àwọn náà yóò sì máa mu ọtí rẹpẹtẹ. àwọn tó ń ṣe patí yóò bẹ̀ wọ́n pé kí wọ́n jókòó, wọn yóò sì kó owó tó yẹ kó jẹ́ káńsù ni yóò gbà fún wọn. bẹ́ẹ̀ ni wọn yóò jókòó tí wọn yóò bẹ̀rẹ̀ sí gé bíà, wọn yóò sì jọ ṣe patí náà títí tí ilẹ̀ yóò fi mọ́ kẹlẹ́lẹ́ ni. bẹ́ẹ̀ ni owó tó yẹ kó bọ́ sí àpò ìjọba yóò bọ́ sí àwọn lápò pẹ̀lú bíà àmúfẹ́ ẹ̀ kú. nígbà tó yá, gbogbo ẹ̀ kúkú ti ẹ̀ dàrú pátá, kò sí ẹni tó dá kinní kan mọ̀ mọ́ títí dòní yìí. ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà kò sí ẹnìkan tí fi àpótí tàbí ṣaka ru owó lọ sóde eléré tàbí òde afẹ́. kò ṣẹlẹ̀ rí. bí èèyàn bá dán irú ẹ̀ wò lásìkò náà, wọn yóò fẹ́rẹ̀ lẹ̀ lóko pa ní gbangba. bẹ́ẹ̀ ni kì í ṣe pé kò sí owó lọ́wọ́ àwọn èèyàn, àmọ́ wọ́n nígbàgbọ́, bẹ́ẹ̀ ni òfin sì ń wò wọ́n pé kò sí bí owó ti pọ̀ tó lọ́wọ́ ẹnìkan tí yóò máa ju bọ́ńdù fún alágbe tó ń kọrin, nítorí gbogbo wọn ti mọ̀ wípé òṣèré ni. bẹ́ẹ̀ ni kò sí bí ẹnìkan yóò ṣe dúró síwájú eléré tí yóò bẹ̀rẹ̀ sí náwó bí ẹlẹ́dà. wọ́n nígbàgbọ́ pé ìwà náà jìnnà púpọ̀ síwà ọmọlúàbí gidi. bó bá fi di pé ẹnìkan yóò ná owó ńlá tàbí owó rẹpẹtẹ bẹ́ẹ̀ fún eléré tàbí onínáwó, irú bàbá olówó bẹ́ẹ̀ yóò gbé owó náà lọ ká ẹni tó bá ń ṣe nǹkan mọ́lé ni, tàbí kó ní kí eléré tó ń ṣeré padà wá rí òun nílé níbi tí yóò ti fún un ní owó tó bá fẹ́ fún un. àṣà ká náwó fún eléré lójú agbo kì í ṣe tuntun. àwọn bàbá wa ló bẹ̀rẹ̀ ìnáwó àpà, kárí ni àti àṣehàn lásán láwọn bàbá náà kò mú mọ́ tiwọn. bó ti wù kí òde fẹjú tó tàbí kí ẹnìkan wà níbẹ̀ kó jẹ́ bàbá olówó tó, kò jẹ́ fi pọ́n nǹkan lẹ olórin lórí, nítorí wọ́n ti mọ̀ pé tó bá di ọ̀la àwọn olórin náà ni yóò fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n bá padà rí níbikíbi, torí ìlù tí wọn yóò máa lù fún ni àpà. ó fi pọ́n nǹkan lẹ̀mí ń wájú àpà, àpà ó fi pọ́n nǹkan lẹ̀mí ń wájú àpà. tọ́rọ́kọ́bọ̀ ni wọ́n ń ná fòṣèré o, owó náà ló sì máa ń padà di ńlá mọ́ wọn lọ́wọ́, nítorí wẹ́rẹ́wẹ́rẹ́ lówó máa ń pọ̀ lọ́wọ́ olówó. ọ̀pọ̀ èèyàn kì í lọ sóde láti lọ náwó fún onínáwó lójú agbo, wọn yóò ti fi owó náà sínú àpò ìwé láti fún un ni. àmọ́ ohun gbogbo kan doríkodò lẹ́ẹ̀kan náà,
tí àwọn èèyàn àsìkò yìí sì bẹ̀rẹ̀ sí gbé bọ́ńdù owó lọ sójú agbo. Ìwà akọ́mọlólè tí wọn yóò sì máa jù ú fún eléré tó ń kọrin, tí wọn yóò sì máa fi hàn pé àwọn kò ṣiṣẹ́ owó yìí, nítorí ẹni tó bá ṣiṣẹ́ torí owó kò ní máa jù ú fẹ́ni tó ń kọrin. Bó bá tilẹ̀ fẹ́ fún olórin yìí lówó, ó ní bí yóò ṣe àpọ́nlé owó tó ní, ìyẹn owó tó ṣiṣẹ́ fún. Àwọn míì yóò bẹ̀rẹ̀ sí fọ́n owó, àwọn míì yóò sì máa da owó sílẹ̀, wọn yóò máa gun orí ẹ̀ lóde pàtí. Bẹ́ẹ̀ ní 2007 níjọba ti ṣe òfin nínú òfin Central Bank pé ẹnikẹ́ni tó bá ba owó Nàìjíríà jẹ́ tó ṣe é níṣekúṣe ẹ̀wọ̀n ló ń lọ, tàbí kó san fáìní $50,000. Nígbà táwọn Efcc rí òfin yìí tí wọ́n sì rí báwọn èèyàn ṣe ń ba owó náírà jẹ́, pàápàá láàrin àwọn jayéjayé àti àwọn eléré orí ìtàgé pẹ̀lú àwọn olórin, wọ́n bẹ̀rẹ̀ sí fi ọwọ́ òfin mú àwọn èèyàn tí kìnìún náà bá ṣí mọ́ lórí. Òun tó gbé ọmọkùnrin kan Idris Okuneye tí gbogbo èèyàn ń pè ní Bobrisky dọ́gba ẹ̀wọ̀n nìyẹn. Bẹ́ẹ̀ ni wọ́n tún mú gbajúmọ̀ bíi Chief Priest àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Nígbà tí àwọn ọmọ Nàìjíríà jayéjayé anáwó bíi ẹlẹ́dà yìí rí, wọ́n yí ọ̀nà wọn padà, wọ́n bẹ̀rẹ̀ sí fi àpótí tàbí páálí ru owó lọ sí òde eléré tí wọn yóò sì máa kó bọ́ńdù jáde níbẹ̀ láti lẹ̀ mọ́ orí eléré. Ọ̀rọ̀ náà kò yọ àwọn ọba àti ìjòyè ìlú kù. Ọ̀kan nínú àwọn ọba yìí ló sọ owó di ṣéènì ńlá tó fi sẹ́lótéèpù lẹ́pọ̀ tó sì bẹ̀rẹ̀ sí gbé e kọ́ olórin Wàsíù Àyìndé onífújì lórí ní gbangba. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ní eléyìí kì í ṣe ìfẹ́ olórin tàbí fífún alágbe lówó mọ́, ó ti di àṣehàn àti ìwà káríni burúkú tí kò bá àwùjọ àwọn èèyàn gidi mu. Nígbà tí ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ sí tàbùkù fún Nàìjíríà, làwọn Efcc dá sí, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí mú wọn pé wọ́n ń ba náírà jẹ́. Bí Bobrisky ti lọ sẹ́wọ̀n, làwọn jayéjayé yìí yí ọ̀nà tí wọ́n ń gbà ṣe àṣehàn wọn àti ìnáwó àpàyé padà. Wọ́n bẹ̀rẹ̀ sí ná owó dọ́là. Wọ́n ní báwọn kò bá ti ná náírà ìjọba tó jẹ́ owó Nàìjíríà, ìjọba ò lè mú àwọn. Tó bá ti jẹ́ dọ́là làwọn ná. Owó dọ́là àti àwọn tí wọ́n lo owó wọn kì í ṣe báṣubàṣu lórílẹ̀‐èdè tiwọn. Owó dọ́là tí gbogbo ayé ná, àwọn ọmọ Nàìjíríà ti wá bẹ̀rẹ̀ sí sọ owó náà sókè. Wọ́n ń fọ́n owó dọ́là káàkiri ojú agbo. Èyí ló fà á tí Efcc ṣe tún sọ pé kò sí owó ilẹ̀ òkèèrè kan tí ẹnikẹ́ni gbọ́dọ̀ máa fọ́n kiri. Ẹni tó bá fẹ́ náwó fún eléré tàbí onínáwó kó ṣe é ní bòńkẹ́lẹ́. Ohun tó sì jẹ́ kí wọ́n ṣépè Iyabo Ojo nígbà tí wọ́n rí ohun tó ṣẹlẹ̀ níbi ìgbéyàwó ọmọ ènìyàn, níbi tí àwọn èèyàn ti ń fọ́n owó àti owó ilẹ̀ yìí àti ti ilẹ̀ òkèèrè, tí wọ́n sì ń gun owó náà mọ́lẹ̀ láti fi ara wọn hàn bí ẹni tó lè náwó jùlọ. Ohun tí àwọn èèyàn ń sọ ni pé ìdí tí ọ̀rọ̀ Iyabo Ojo àti àwọn Efcc yìí kò ṣe di wàhálà tó le jù báyìí lọ ni bí ọmọbìnrin eléré orí ìtàgé náà ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn, tí àwọn Efcc pàápàá sì rí bí ẹni tó lè ran àwọn lọ́wọ́, nítorí yóò bá àwọn sọ fún àwọn ọmọ Nàìjíríà tó kù pé kí wọ́n yáa gbọ́ ìkìlọ̀ tí Iyabo Ojo ṣe fún wọn. Ẹni tó bá sì wá lóhun kò gbọ́ o, ẹni tó bá fi orí já ilé agbọ́n kó sàtìmọ̀ pé agbọ́n á padà wá ta òun dandan ni. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ tó ń lọ náà wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.